Mo kí gbogbo ọmọ ìjọ Apostle kárí ayé. Mo dẹ̀ kí gbogbo àwọn adarí wa kárí ayé. Ẹ gbọ́ nǹkan tí mo torí ẹ̀ wá sórí mídíà. Number one, àwọn ọmọ Ọlọ́run ti ní kí n máa sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ìjọ Apostle ti Kristi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àyànfẹ́ àti àgbààgbà wọ́n ti bẹ̀ mí, wọ́n bá mi sọ̀rọ̀ wípé ṣé ṣì ń ṣàṣì mi, ó fẹ́ pa mí. Kí n dákẹ́. So lóòótọ́ mo máa dákẹ́, ṣùgbọ́n dídákẹ́ mi màá fi ọgbọ́n sí. Ẹ gbọ́ ìkókó kan tí mo torí ẹ̀ wá lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ tí bàbá Ìsọ̀ládélé ń gbé. Inú mi dùn púpọ̀ lórí gbogbo ohun tí bàbá Ọládélé ń ṣe nínú ìjọ Apostle ti Kristi. Torí ní ọdún kẹfà sẹ́yìn, Olúwa mú mi rí bàbá Ọládélé tí mo sọ sórí afẹ́fẹ́ nínú ọgbà tó fine. Ìgbà tó dé inú ọgbà yẹn, ó wú gbogbo ohun tó wà nínú ọgbà yẹn, ó wá gbin tiẹ̀ sí. Ní ìṣẹ́jú tó gbin tiẹ̀ kò pẹ́, gbogbo ohun tó gbìn sí yẹn, gbogbo ẹ̀ gbẹ dànù. Mo wá béèrè, ó wà nínú mídíà di àárọ̀ yìí, a lè lọ sẹ́kẹ̀. Olúwa kí ni ìtumọ̀ ẹ̀? Olúwa sọ pé ọgbà tí mo rí tí wọ́n gbìn nǹkan dáadáa sí yẹn, ṣé èsì ni ọgbà yẹn o. Pé tí mo rí tí Ọládélé fàtó yẹn pé gbogbo nǹkan tó bá nílẹ̀ nínú ìjọ ṣèèṣì gẹ́gẹ́ bí májẹ̀mú àwọn bàbá wa yóò pa gbogbo ẹ̀rẹ́ o, yóò wá gbin tiẹ̀. Pé tiẹ̀ tó wá bá máa gbìn yẹn kò ní pẹ́ tí yóò jóná nínú ìjọba rẹ̀. Pé kí ìjọba rẹ̀ ó dẹ̀ tó parí, ìjọba yẹn máa la ọ̀fọ̀ tí ṣèèṣì ò ṣe rí. So tí bàbá Ọládélé bá ń ṣe gbogbo nǹkan ní ìsìn, ó yẹ kí inú mi ó máa dùn ni. Bọ̀ kí ló fà á tí inú mi ò fi dùn ni pé, tí mo fi ń sunkún ni pé, bàbá Ọládélé pẹ̀lú àwọn olórí mi níka tó pẹ̀lú Ọlọ́run tí ayé fún mi níwọ̀n ìgbà tí mo jẹ́ ọmọ ìjọ Apostle ti Kristi. Bí olórí mi àbí bàbá mi bá ń ṣe nǹkan ẹ̀sìn, inú mi ò lè dùn. Àbí tó ṣe nǹkan tó lè jẹ́ kí ó parí pẹ̀lú dáadáa, kí ìbànújẹ́ ni yóò jẹ́ fún mi. These are the issue. One, ní kúkúrú, kí ni mò ń gbìyànjú láti sọ. Bó tiẹ̀ jẹ́ wípé àgbékalẹ̀ ọ̀rọ̀ mi ó bí àwọn ọmọ Ọlọ́run kan nínú, it is well. One, àṣìṣe ńlá ni o kí bàbá Ọládélé máa fi olùdásílẹ̀ jẹ oyè regional superintendent. Irú àṣìṣe tí ó burú gbáà láyé ni. Olùdásílẹ̀ jẹ́ òkúta inú ìrẹsì nínú ìjọ Apostle ti Kristi. That is number one. Mo ti mọ̀ tẹ́lẹ̀ pé yóò fi olùdásílẹ̀ jẹ regional superintendent. Ní àkókò yìí, bàbá Ọládélé fi bàbá wa Àánú Òjẹ́ jẹ oyè regional superintendent. Ní gbogbo ọ̀nà, bàbá wa Àánú Òjó ó qualify fún gbogbo ipò nínú ìjọ yìí. Ó ní ẹ̀mí, ó ní ìmọ̀, ó ní ìrẹ̀lẹ̀, ó ní àkóso, ó dẹ̀ ní oore ọ̀fẹ́ gbogbo tó lè fi dé òkè pátápátá ní ipò. Ó dẹ̀ jẹ́ ìkan nínú àwọn bàbá tí ó jẹ́ kí n dé ipò tí mo dé lónìí tí mò ń jẹ ọlá rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìjọ àtọjọ́ ọ̀la là ń sọ yìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run, wọ́n fi bàbá Àánú Òjó jẹ oyè regional superintendent. Bàbá Àánú Òjó olùdásílẹ̀ ni lábẹ́ bó ti wù ó rí. Number two, bàbá Àánú Òjó kò ní ìyàwó. Ṣé bí wọ́n bá fẹ́ gbé woman program lọ sí region báyìí, ta ló máa gba àlejò àwọn obìnrin
tí bàbá Àánú Òjó jẹ́ regional superintendent ẹ̀. Bàbá Ọládélé ẹ̀ẹ̀mélòó mo pè ọ́, ẹ̀ẹ̀mélòó, ẹ̀ẹ̀mẹ́ta. Yóò lẹ́yìn èrìnkárelé òká lọ́jọba, yóò lẹ́yìn èrìnkárelé òká lọ́jọba, yóò lẹ́yìn. Ẹ má misinterpret mi o. Àánú Òjó qualify fún gbogbo nínú ìjọ, ṣùgbọ́n tẹ́lẹ̀ tó jáàjẹ̀kún tẹ́lẹ̀ méjì ń bẹ. Àánú Òjó jẹ́ olùdásílẹ̀. Ìjọ mélòó ni Àánú Òjó tó pásọ̀ káàkiri nínú ìjọ CAC kó tó di regional? Èkejì, ìyàwó kọ́ CAC máa fẹ́ ìyàwó fún, torí wípé bó tiẹ̀ jẹ́ wípé àmọ́ tán pè lẹ́sìn, ẹ wo gbogbo tó ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ láti ìgbà kan wá, ọ̀dọ̀ àwa olùdásílẹ̀ ló mà kọ́ sí ẹ̀. Ẹ wo ẹ̀sìn, ẹ wo ìwọ̀sí, ẹ wo ẹ̀gbin tí ó bá ìjọ Apostle ti Kristi. Orísun rẹ̀ àwa olùdásílẹ̀ ni o. Olùdásílẹ̀ kọ́ ló ní ìjọ CAC. Ní tí mo fẹ́ sọ nìyẹn ní kúkúrú. Ẹ̀yin ọmọ Ọlọ́run kárí ayé, ẹ má torí pé ẹ kórìíra mi, ẹ kà gbé ọ̀rọ̀ mi yẹ̀ wò. Ẹ má dẹ̀ torí pé ibi tí mo gbé gbà ó rọ̀, bọ̀tẹ́ gbé ọ̀rọ̀ mi yẹ̀ wò, kẹ́ ẹ gbé ọjọ́ ọ̀la yẹ̀ wò, kẹ́ ẹ tún gbé tí ń lọ yìí yẹ̀ wò. It is well. Ẹni tí ò níyàwó, mo fẹ́ sọ fún bàbá Ọládélé, torí kóòtù àwọn tí ò níyàwó nínú ìjọ Apostle ti Kristi kóòtù pé Paul ò níyàwó. Paul kọ́ ló dá CAC ilẹ̀ o. Ìjọ tí Paul dálẹ̀, tí ẹ bá mọ̀ pé ẹ̀sìn Paul náà fẹ́ ṣe, ẹ jẹ́ ká lọ sí ìjọ tí Paul dálẹ̀ àwọn tó ní wọn ò níyàwó yìí. Paul kọ́ ló dá CAC ilẹ̀. Bàbá Ọládélé, àdàbí o tí bàbá Akínyẹlé ò bá níyàwó, àdàbí o tí bàbá Ọdúnbànjọ ò bá níyàwó, àdàbí o tí bàbá Ayọ̀ Babalọ́lá ò bá níyàwó, àdàbí tí bàbá Èṣìṣàdé ò bá níyàwó, àdàbí tí bàbá Látúndé ní Ifẹ̀ tí ò bá níyàwó, àdàbí táwọn bàbá tó síwájú ìjọ yìí táwọn bá níyàwó. Táwọn bàbá yìí bá níyàwó, bàbá Ọládélé, bẹ́ẹ̀ ṣe ń fi àwọn tí ò níyàwó ṣe olórí ìjọ yìí, yóò lẹ́yìn fún yín o. Ọlọ́run ìjọ yìí máa bí yín o. Ìpè àwọn bàbá tó ti lọ yóò bí yín o. Orí àwọn tó ti sùn gbogbo yóò bí yín o. Àdàbí o tíwọ náà bá níyàwó. CAC jẹ́ ká mọ̀ wípé ìjọ ìdílé ni wá. That is why tí CAC bá kọ́ church, wọn kọ́ mission tí. Kí ni ìtumọ̀ mission tí ìjọ wa kọ́ ni pé ìjọ yìí o ìdílé. In fact, ní àwọn ọ̀pọ̀ ìgbà mission ni ìjọ kọ́kọ́ kọ́ pé kí àlùfáà àti ìdílé ó lè máa dé sí. That is the visions of Christ Apostolic Church. So àdàbí ni o tí bàbá Ọdẹ́jọbí ò bá níyàwó, àdàbí tí àwọn bàbá tó síwájú ò bá níyàwó. Ní ìsìn nígbà tí ẹ bá gbé ẹni tó níyàwó ṣe olórí ríjọ́ọ̀nì, tí wọ́n bá fẹ́ ṣe good woman minister conference, ta ló fẹ́ gba àlejò àwọn obìnrin? Ẹ̀dẹ̀ yẹ ẹ̀kọ́ yẹ ká bá ìpìlẹ̀ yìí jẹ́ o. Ọlọ́run yà gbà wá o. Ọlọ́run yà gbà wá o. Ọlọ́run yà gbà wá o. A mà ti kó sọ́wọ́ ìjọ Bàbá Ọládélé. Bàbá Ọládélé, mẹ́kọ̀ọ́ kóra rẹ o, mẹ́kọ̀ọ́ra yín o. Ọlọ́run kó dá ayé àtọ̀rin ìmà, mẹ́kọ̀ọ́ra yín o. Tinútinú mi, ṣùgbọ́n ìjọba rẹ yìí
ìjọba rẹ̀ yìí ń bà wá lẹ́rù, ìjọba rẹ̀ yìí ó kó gìrìgìrì bò wá, ìjọba rẹ̀ yìí bàbá Ọládélé yóò lẹ́yìn, yóò lẹ́yìn, yóò lẹ́yìn, èrìnkàrèlé ó ká lọ́jọba yóò lẹ́yìn. Àbájáde ìbò, àbájáde ìbò, olódodo ni yóò jèrè ìgbàgbọ́. Àbájáde ìbò, ohun tí mo fẹ́ sọ nìyẹn. Gbogbo ọmọ ìjọ Apostle ti Kristi, ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí. Ẹ má bínú ọ̀nà tí mo gbé gbà tó bá rọ̀, ẹ má bínú. Ní ìsín, a disrespect ipò obìnrin, a disrespect ipò ìyàwó. Àwọn baba ńlá wa kẹ́ promote ìyàwó wa, àwa wá gbé ìyàwó wa, àwa sọ ìyàwó wa dẹrú, a sọ di kò mọ̀ ẹ́ ṣe, a sọ di kòrónà lọ, a sọ ìyàwó wa di nǹkan míì. Ojoojúmọ́ làwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ní sí èso, ojoojúmọ́ ni wọ́n ń banújẹ́. Kí ibo la fẹ́ gbede? Àwọn bàbá tó dẹ̀ ní kí n má dá sọ̀rọ̀, ìran ìjọ yìí lọ́lọ́run pè mí sí o, kì í ṣe pé mo kọ ohùn yín o. Gbogbo ẹ̀yin bàbá tẹ ní kí n dákẹ́, kì í ṣe pé mo kọ ohùn yín, ṣùgbọ́n omijé ń gbọ̀n mi. Mi ì fẹ́ kí bàbá Ọládélé ló tó ṣẹ̀sín báwọn tó ti lọ. Ẹ bá wa súnmọ́ wọn, kán ronú. Mi ì ṣọ̀tá ẹnìkankan nínú ìjọ yìí o. It is well. Mo gbàdúrà Ọlọ́run gbogbo àgbáyé, bá wa wọnú àwọn bàbá yìí, yí wọn padà, jẹ́ àmọ̀tọ́, jẹ́ kí Olúwa fi ìran ọjọ́ ọ̀la hàn wọ́n, fi ìran òpin hàn wọ́n. Má jẹ́ á ṣubú. Èṣù tó borí àwọn tó ṣáájú, má jẹ́ ó borí wọn. Ọlọ́run gbà wá torí àwọn ìran ọmọ tí ń bọ̀ lẹ́yìn. Olúwa gbà wá ní gbà wá. Ìjọba Ọládélé yìí máa wà wá pa, ó máa wà wá sọ́run àpá èdè. Olúwa gbà wá, Olúwa gbà wá, Olúwa gbà wá, Olúwa jọ̀ọ́ gbà wá, gbà wá. Bá wa kọ sí bàbá Ọládélé, bá wa wọnú ẹ̀ lọ, bá wa lọ bá sọ̀rọ̀. Ìwọ tó lọ bá Solomoni sọ̀rọ̀ lórí àkéte, lọ bá bàbá Ọládélé sọ̀rọ̀. Kò gbọ́dọ̀ tó ṣẹ̀sín bí àwọn tó ṣáájú. Ògo ni fún Jésù lókọ̀run. CAC worldwide, it shall be well with you. CAC, it shall be well with you. All pastors, it shall be well with you. All prophets, it shall be well with you. All evangelists, deacons, it shall be well with you. Mo gbàdúrà gbogbo àwọn ẹ̀dá yóò dáa fún yín o. Ìjọ yìí kò ní bàjẹ́ o. Abẹ́bòtù wọn rí, Ọlọ́run yóò ṣẹ́ ogun èṣù fún wa o. Thank you. God bless you. My name remain the same. Israel Nasir Olúwagbémidìde. Ẹni wá Ọlọ́run kì í wá èèyàn. My number remain the same. 08038030562. Together we shall make eternity. Tẹ́ bá rí ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà mí, ẹ tẹ̀sí sábẹ́ comment lórí mẹ́sẹ̀gì. Màá gbọ́, màá dẹ̀ mú lò. Màá gbọ́, màá mú lò. Ojú ń tì mí, ẹkún dẹ̀ ń gbọ̀n mi. Thank you. God bless you all.